wa náà ni a ò mọ irú ẹ̀dá tí Oluwo ọba Abdulrasheed Adéwálé Àkànbí irú ẹ̀dá tó ń ṣe. Àmọ́ Yorùbá sọ wípé èéfín níwà kò sí bí a ṣe lè bò mọ́lẹ̀ tó tí irú ìwà bẹ́ẹ̀ tí ò ní máa rú síta. Eléyìí náà ni ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ènìyàn tí wọ́n ń sọ nípa irú ẹ̀dá àti irú èèyàn tí ọba Oluwo tó jẹ́. A rí wípé láti ìgbà tí Oluwo ti sọ wípé Ooni ọba Adéyẹyè Ẹnìtàn pé ó báyàwó òun ní àjọṣepọ̀ tó sì ní òun ní ẹ̀rí ilé ìtura èyí tí Ooni máa ń gbéyàwó òun lọ, pé òun ní ẹ̀rí ilé ìtura bẹ́ẹ̀ òun ní lọ́wọ́ ní ọ̀rọ̀ òun ti ń di gbọ́nmi sí omi òtó. Àmọ́ ohun tí ò yí àwọn èèyàn ni wípé Oluwo dédé máa ṣe léyìí látara wípé ìlànà àwọn Fúlàní àjẹ́ndà ó náà láti wo ọ̀nà tí Oluwo lè gbà tákù ọba tó bá lórúkọ ní ilẹ̀ Yorùbá. Wọn àdẹ̀ṣe léyìí fún àǹfààní àti ìgbéga ìlọsíwájú ilẹ̀ Yorùbá. Wọ́n ń ṣe láti da ilẹ̀ kóòtù òjìrì ni. Oluwo dẹ̀ ṣe léyìí kì í ṣe wípé Oluwo rà wọn tí wọ́n ń fìnáǹsì ẹ̀ láti ìlú Saudi Arabia. Òun Oluwo ṣe ń jáde tó ṣe ń tà láti tako ohun tí Ooni ń ṣe. Tá a bá wò ó, Oluwo dédé attack Ooni. Ní tó Oluwo fẹ́ ṣe ni pé Oluwo fẹ́ attack ìṣẹ̀ṣe. Ó fẹ́ attack àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ó fẹ́ attack àṣà àti ìṣe ọmọ kóòtù òjìrè. Àyẹ̀wò àwọn ìdí yìí tó ṣe ń lo àwọn ọ̀nà wọ̀nyí. Ó rò pé òun ń lò ó láti lè fi polongo Islam ni, torí ó sọ̀rọ̀ rẹ̀ pé wọ́n gbìyànjú, wọ́n fẹ́ pa òun, wọ́n pọ́ èso, ṣùgbọ́n torí pé òun ló ti Allah àwèrè jẹ́ kí ni wàá fẹ́ bọ́ọ̀sì ìjẹ̀wò tó bá ti ní kú dànù. Àwọn nǹkan wọ̀nyí a mọ̀ wípé propaganda tí ò sí ẹ̀rí fún òun ni. Àmọ́ jẹ́ ká lọ gbọ́n ti Awokoko tí ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ àṣírí òun náà ni Awokoko tún ti sọ pé Awokoko súnmọ́ Ooni dáadáa. Bẹ́ẹ̀ sì ni Ooni ò ní bọ́ta kó wá sọ̀rọ̀. Ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ní ẹnu Awokoko dájúdájú àwọn àgbààgbà Ilé Ifẹ̀ ni wọn yóò sọ fún ẹ pé àwọn ọ̀rọ̀ báyìí báyìí kàṣá báyìí káwòdì ló jẹ́ pé àwọn ọ̀rọ̀ tá a bá gbọ́ tí Awokoko bá sọ òótọ́ ọ̀rọ̀ ni ohun tí ó sọ. Látàrí ilé ìròyìn sọ pé ẹ jẹ́ ká lọ mú àwọn fídíò Awokoko, jẹ́ ká mú wá sójú máwòrán ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa, kẹ́yìn náà tún wá gbọ́ bí àlàyé ọ̀rọ̀ ọ̀hún bó ṣe lọ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n padà dá sí ọ̀rọ̀ ọ̀hún àti tí ọ̀pọ̀lọpọ̀ wọn gan mọ̀ nípa Oluwo. Àwọn kan níwà táwa gan ò mọ̀, tá a mọ̀ pé irú ẹ̀dá báyìí, irú èèyàn báyìí, irú ẹni báyìí gẹ́gẹ́ lárákùnrin yìí ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ọ̀hún òun náà ló tú síta. Jẹ́ kí èmi àti yín jẹ́ ká jọ lọ wo fídíò ọ̀hún. A fẹ́ sọ̀rọ̀, a fẹ́ tú àṣírí lórí ọ̀rọ̀ Oluwo pẹ̀lú ẹ̀sùn tí ó fi kan Ooni tilé Ifẹ̀. Àṣírí tá fẹ́ tú yìí ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ wà wíà nípa ẹ̀ sẹ́yìn. Ẹ jẹ́ kí n bẹ̀bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ̀ ń wọlé, ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi tẹ̀ ń wọlé, ẹ má bá mi, mò ń bẹ̀ yín ẹ bá mi pín program yẹn bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ̀ kó lè délé kó lè dóko, kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn, kó lè bá àṣìṣe tá a fẹ́ kó jẹ́. Because ohun tí Oluwo ń fẹ́ ni kí Ooni ó respond sí nǹkan tó ń bá sọ. Ṣùgbọ́n mo láǹfààní àti sọ wípé bí èèyàn bá dúró fẹ́gbẹ̀gbẹ̀rún ọdún Ooni tilé Ifẹ̀ ò ní fèsì. Yorùbá ní a kì í nígi lọ́gbà ká má mèso orí ẹ̀. Ooni tilé Ifẹ̀ ò sí nínú ọba fracas. Because mo rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media. Ṣé mọ̀ pé tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n fi sentiment sí. Sentiment wọn nípa àwọn ọba wa ń fa fracas. Wọ́n sọ wípé àwọn kọ̀ọ̀kan nínú wọn ń dojú tìran káàárọ̀ oòjíire bí. Torí pé ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n níbẹ̀ bá ń ṣẹ́gègé ọ̀tẹ̀ ẹjẹ́ amúta sẹ́yìn kúrò. Bẹ́ẹ̀yàn bá fẹ́ sọ̀rọ̀ nípa pé ọba ń pe ọba níjọba ń fi ọba níràn
ẹ má dárúkọ Ọọ̀ni tilé Ifẹ̀ sí. Kò sẹ́dá tó pé tán, kò sí ẹ̀dá tó lè pé tán. Ǹdé ni pé kò sáǹjànú nínú wa, ṣùgbọ́n bí dídá ẹ̀dá bá ti gbé wọn ju ìdàkejì lọ, a máa gbà bẹ́ẹ̀ fúnra wa ni. Lára wọn tí ń sọ̀rọ̀, wọn ọ̀sà ìfẹ́núká pétúmódù tìlú pétúmódù. Ṣé mọ̀ wípé ọmọ tó kú lọ́fà yẹ̀ fún lóko ńlá ń tó dé lóní ká wá rí òun. Ntọ́ bá sì ntí kádàrá bá mú wálẹ̀ dá mọ́ ń gbà. So having said that, ọ̀rọ̀ nípa Olúwo àtìyàwó ẹ̀ àná tó lọ t'Olúwo fẹ̀sùn kan Ọọ̀ni tilé Ifẹ̀ pé wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ up sínú ilé òun ni wọ́n dẹ̀ jọ gbé fódìdí ọdún 3. ọ̀dà afẹ́mọ̀ lénìí, ṣé lóòótọ́ ni wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ up? Ọ̀nà wo ni wọ́n gbà fẹ́ra wọn? Mi àgàdá láǹfààní wípé ọ̀rọ̀ tí obìnrin yẹn sọ gangan ni mo máa play, kì í ṣe ọ̀rọ̀ àtẹnudẹ́nu tàbí wọ́n ní wọ́n pé. Ọ̀rọ̀ Channel Chin gangan fúnra lára ẹ̀ ni mo máa play lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹlẹ́dàá wa ń gbọ́ òsì ń bẹ̀, ẹlẹ́dàá Channel Chin ń gbọ́ òsì ń bẹ̀. Plug eléyìí ló lè yọ pẹ̀lú ẹ̀, eléyìí ló lè yọ, ìyẹn ò ní wọlé síbì kan. Ok, kọ́ya lọ́lù ń gbà yín lọ́lù. So kí ni tí mo yànjú àti sọ? Ò ní wípé ń bọ́ bá ti jẹ́ ó ṣèkì láìfù tánu o. Ní tí mo gbìyànjú àti sọ ni pé Olúwo, ẹ̀yin àgbà wò ó, ẹ̀yin ọmọdé wò ó, ẹ̀yin ọmọ ọkọ wò ó. Lọ́dọ̀ tèmi, Olúwo nílò ìrànlọ́wọ́ wa. Ìdí ni pé ìjà tó ń gbé jáde pẹ̀lú Ọọ̀ni kò rí jàjà, kò sí ní tó fẹ́ẹ́ fi bọ́ Ọọ̀ni jà. Gbogbo ẹ̀yin tí ẹ gbé àgbéyọ̀ ọmọ, ẹ bá mi share program yìí. Mo fẹ́ kọ́kàn Olúwo torí ẹnìkan fi ọ̀rọ̀ ránṣẹ́ sí láti Canada. Àwọn tí wọ́n jọ gbérí ní Canada wọ́n rán mi sí Olúwo. Onítọ̀ ń fọ̀rọ̀ ránṣẹ́, wọ́n dẹ̀ bẹ̀ mí gan kí n jọ torí Ọlọ́run kí n bá wọn play ọ̀rọ̀ àwọn, so that èmi àtẹ̀yìn ò lè mọ irú èèyàn tí Olúwo jẹ́. Ṣé gbàgbé lára tí ń kan Olúwo lára ò ní pé ikọ̀ kan láàrin wa díẹ̀ nínú wa mọ ọ̀pọ̀ àṣírí nípa Olúwo. Ìgbà tọ́rọ̀ ti pé èmi mo foyọ Ọọ̀ni jọba tó jáde, àwọn tí wọ́n jọ gbé ní Canada, àwọn tó jọ gbé ní Germany, wọ́n pè mí tí wọ́n jọ ń sunú ilé pé tó wá fẹ́ mu gbó tàbí mu kùkú yé ńgbà yẹn àwọn máa ń lé síta ni. Díṣẹ́ mo Olúwo tọ́jọba wo táwọn wo òré èèyàn gidi fi jọba tó jò ní wọ́n rí pig pé àwọn máa ń lé jáde ni. Ó máa ń gbé báàgì fẹ́nìkan gbà náà, mọ̀ tí mọ orúkọ ẹni yẹn mọ́ o, ìrántí alẹ́ àṣẹ. Ó possible kí n rántí ẹ̀ kí n tó parí ọ̀rọ̀ mi. Ẹni yẹn ló máa ń gbé báàgì fún. So ọmọ asùnta ni nígbà yẹn. Now ńgbà tó fi máa délé kò ní nǹkan kan lọ́wọ́. Ẹni tó fọ̀rọ̀ ránṣẹ́ sí mi jẹ́ kó yé mi pé ǹjẹ́ mo jẹ́ mọ̀ wípé ńgbà tí wọ́n píìkì Olúwo t'Olúwo ò lówó lọ́wọ́, ṣe l'Olúwo ń ṣe báárà, ń tọrọ báárà, ó ń sagbe, ó ń gbé agolo àwo káàkiri pé káwọn èèyàn dáwó fóun. Ó yẹ ilé àwọn kan, wọ́n mú nǹkan òun wá jọba. Ìyẹn ó máa fìdí ọ̀rọ̀ mi múlẹ̀ pé bájọ́ ọ̀bá rí kò ní déédéé gbó. Now mi fẹ́ gbà àkókò yín lónìí, ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́rọ̀ tí onítọ̀hún fi ránṣẹ́ s'Olúwo. Mo fẹ́ kẹ́ bá mi share kábíyèsí Olúwo, ẹ bá mi táàgì Emperor Abdulrasheed Adéwálé Àkànbí, Facebook page wọn nìyẹn, ẹ bá mi táàgì wọn bẹ́ẹ̀. Ẹ bá mi táàgì Emperor
Oluwo tàbí Adéwálé Àkànbí tàbí Wálé Àkànbí. Oluwo ní Facebook page tọ́pọ̀ láì ṣe blogger. Ọba tó dẹ̀ jẹ́ pé àwọn náà operate ẹ̀ fúnra wọn. Wọ́n láwọn ìsọ̀ǹgbè tó ń bá wọn operate o. Ẹ jẹ́ amúkàlẹ̀ tó ká mú tọmọ. Ẹ gbọ́dọ̀ tárákùnrin fi ránṣẹ́. Awokoko àtàndá ènìyàn. I wish you can play this my voice clip to Rashidi Oluwo. I want Rashidi Oluwo to hear this vividly. Rashidi Oluwo, you are ungrateful human being. I'm sorry to call you by name. You know when you was in Canada, I called you by your name. Your name is Rashidi until you become whatever they call you, king of Iwo. Rashidi Oluwo, you are ungrateful person. You are ungrateful. All what you have been saying about Ooni of Ife, all what you have been saying about him were not true. You are an ungrateful person. Somebody like you never, ever see favor from God. Ashidi, you forget when you was begging people in Canada and Toronto, when you was begging people to contribute money for you. Tí o ń gbé ìgbà bára kiri pàtí kiri pé kán jọ pé kán da owó fún ẹ pé o fẹ́ lọ jọba ní Ìwó, pé wọ́n ti ń du ọba níbẹ̀ pé wọ́n lọ bá tọ́ sí Rashidi, tó ń gbé ìgbà bára kiri tí everybody contribute owó fún ẹ, tí inú everybody ń dùn wípé Rashidi tó jẹ́ pé a ti rò pin pé it can never be somebody in life. Pé ká wo bí Ọlọ́run ṣe fẹ́ turn life way around. And we started contributing money for you, Rashidi. And you went back home, you become a king of Iwo. Look at the way you are talking, running your mouth, Rashidi. You are ungrateful person, Rashidi. You are ungrateful element. I know. Bible says, sinner will never go unpunished. Rashidi, you will be punished. You will be punished. I am not from Ile-Ife. I am not from Osun State. But I am telling you the truth that you are an ungrateful person. You are an ungrateful person, and God is angry with you, Rashidi. Mighty God in heaven is angry with you. Because of that running mouth, you are running your mouth all around the social media. What's up, that to give Bolusha, God can remove it. You are a grateful person, Rashidi. I want Awokoko to play this my voice clip to you, and I want everybody in Iwo to hear this my voice clip vividly. Your king Rashidi is an ungrateful person. Nígbà tí Rashidi fẹ́ kó ní Canada, Rashidi started begging people to be contributing money for him, and we contributed money for Rashidi. Pé kó tiẹ̀ lè jọ èèyàn, kó tiẹ̀ lè di ènìyàn. Look at what Rashidi is doing now. Ó ti gbàgbé ìyà tó jẹ́ òun ní Canada. Rashidi, tí o bá mọ̀ wípé you are not a criminal, ra ticket kó má bọ̀ ní Canada, and you will see that you are a criminal. Ní ọ̀fífẹ́ tó ń rọ̀ mouth against ẹ pé ó gba ìyàwó ẹ, ó pé ìyàwó wo ló ń sọ? Ṣé ìyàwó tó ti torí ẹ̀ declare wanted ní Canada tó yẹ pé wọ́n ṣọ́ ẹ pé kó wọ Canada ni tá bá bí ẹ dára ṣe come to Canada? Everybody in Nigeria will know that you are a criminal. Ní tó ń rán ní mouth pẹ̀lú ẹ yóò kì í ṣe criminal. Ní can travel to any country in the whole world. It's only you, Rashidi. You can never come to the United States. You can never travel to Canada. Tí o bá mọ̀ wípé you are not a criminal, Rashidi, go to United States or you travel to Canada. You will see that gbogbo nǹkan tó ń sọ pé àṣírí ẹ̀ máa tú níbẹ̀. Then Ìwọ nìkan ló ti lè rán mouth ẹ. Rashidi, you are nobody. When you was in Canada, Rashidi, you are nobody. You are nobody.
You know, see, everybody in Canada, they were angry. They were angry at you, Rashidi, because you are an ungrateful person. You are an ungrateful person, Rashidi. You are an ungrateful person. You need to ask for forgiveness. You are an ungrateful person. You are an ungrateful element, Rashidi. Please, Awokoko, play this voice clip to everybody in Nigeria to hear this my voice clip. It shall be well with everybody. In Jesus' name. Well, ntí ẹ̀gbọ́n mi yẹn ní kí n play nìyẹn o. Sáà mo ti jíṣẹ́ yín mo mọ̀ pé máa wo program mi pẹ̀lú ògo Ọlọ́run. Now, ẹ já wá lọ sínú bone of contention gangan. Báwo ni Olúwo ṣe pàdé Channel Chin? Ìyàwó tó náà wálé láti Canada. Tí wọn ò mọra wọn rí láti ibì kan. Ṣùgbọ́n tí wọ́n pàdé níbi ayẹyẹ òkú àgbà ọbẹ̀ Elégùṣì. Elégùṣì produce Charles Oluwo, ọ̀rẹ́ mi ni ọmọ wọn ò tí ì búra fÓlúwo ńgbà náà, kò tí ì dolúwo, ṣùgbọ́n wọ́n ti mú un. Láti bẹ̀ n ò ní jẹ́ kó tẹnu mi jáde mọ́, ẹnu Chin gangan mo fẹ́ kó ti wá. Ẹja tẹ́sí wa bẹ̀lẹ̀ jẹ́ ń mọ̀ analyze bí bá ṣe ń lọ. Beside you, blah, 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 blah. And, you know, it was a party. We were all drinking, having fun. There was a party. We were all drinking and having fun. I had a little bit too much to drink. I had a little bit too much to drink. That means, so I went upstairs to one of the rooms and I laid down and fell asleep. Ó wọnú lókè, ó sùn nítòun. Ẹ máa gbọ́ fúnra Laarin ni ó sọ o. And like around 3 o'clock in the morning, I woke up to find Oluwo on top of me. Nígbà tí mo jí níbi aago 3, mo bá Oluwo lórí mi, fúnra Laarin ló sọ o. I found Oluwo on top of me. Ọ̀rọ̀ ẹ̀ ò sàpamọ́ rárá o. My clothes were removed. My clothes were removed. I didn't have any clothes on my body. I didn't have any clothes on my body. And Oluwo was on top of me. And Oluwo was on top of me. And I started going crazy because I'm just a foreigner. I don't know what is going on. I said, hey, excuse me. No. And he said, no, I'm a king. Can you imagine? Oluwo sọ pé ọba lòun o, pé ọba sì máa ń ba lórí gbogbo nǹkan ni o, tí ọba bá ti fi pọ́nrán lọ ọ gbọ́dọ̀ kọ o, káwọn òsà ọmọ bá bínú sí ayé o kémi náà lọ jọba n mọ̀ sọ pé mo gbẹ́sẹ̀ lé ìyàwó yín pé mo gbẹ́sẹ̀ lé. And in our culture, you don't say no to a king. In our culture, you don't say no to a king. Can you imagine that? Kábíyèsí Olúwo ni o. And then when a king extend leg to you, you must agree. Bí ọba bá ti fi pọ́nrán lọ, o gbọ́dọ̀ gbà ni, o gbọ́dọ̀ kọ̀, ó tóbi o, ó kéré o, o sáà gbọ́dọ̀ kọ̀. O gbọ́dọ̀ yàtọ̀ fún ni kí bàbá ó fi pọ́nrán rìn dáadáa. And you are going to be my wife, and I'm Wallahi bó ṣe dìyàwó nìyẹn o, you are going to be my wife. going to marry you, and don't worry, you're gonna have a good life. You are going to have a good life. Now, ǹjẹ́ ọ̀rọ̀ Ọọ̀ni jẹ jáde ń bẹ̀rẹ̀ rárá? Is there any way tí ó máa yìí ti sọ pé Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló introduce mi sÓlúwo tàbí ló introduce Olúwo sí mi? Báwo náà ṣe máa set èèyàn up? Mo mọ̀ pé lóye lẹ́yìn. Ẹ̀dẹ̀ tí ń bá mi fòye gbé ẹja wọn lọ. And you know, it's very embarrassing, you know, and the reason I'm saying this is because Oluwo has gone all around, north, south, east, west. He's telling people that I was a prostitute from Toronto. Ó ní bàbá pé onínàbì láti Toronto. Bẹ́ẹ̀ tí bàbá ń pòun káàkiri nìyẹn. So tó jẹ́ kó máa sọ̀rọ̀ nìyẹn o. Pé gbogbo èèyàn ló dẹ̀ ti believe lóòótọ́ because majority wa ń gbà náà kọ́ lọ́n dáríjì wa. Ń dá fọkàn sí náà ni pé olóṣó ni o. Alólóṣó ni ẹni ẹlẹ́ni láti Toronto wá. Olóṣó tó ní grade. That he didn't know me, that he slept with me on the first night. That he slept with me on the first night.
first night, and that was how it happened. That first day náà ni bàbá gbé laga sí logo sí laga, ni bàbá jomlampapa, ni bàbá ṣe toto mẹ́lẹ́tò pẹ̀lú obìnrin tí bàbá ṣẹ̀ṣẹ̀ pàdé. Nísìn ojú bàbá ṣẹ̀ṣẹ̀ là, ó dàbí ẹni pé chin ó ti lo oògùn Jamaica bó oògùn Canada wá. Bàbá ò mọ̀ tí bàbá fi rí pé mu tí yóò bọ́yá bàbá gan lọ́tọ̀ nǹkan sí ti mu. Èmi ń sọ bẹ́ẹ̀ bọ́yá n ò sí ń bẹ o, bọ́yá bàbá lọ́tọ̀ nǹkan sí ti mu tó fi sùn lọ, tó jẹ́ pé ńgbà tó náà débẹ̀ ṣe ló náà tàkàkà tán fi ń bọ́ pátá ń díẹ̀, tán fi ń gba pátá ń díẹ̀ kọ̀ mọ̀, tí bàbá fi kí nǹkan sí kọ̀ mọ̀. Bí aago 3 ló ẹ̀sẹ̀ jí, bóyá gba bàbá ń lo ẹlẹ́ẹ̀kejì àbí bàbá tó kọ ẹlẹ́ẹ̀kejì dé bàbá fẹ́ lo kọ ẹlẹ́ẹ̀kẹta, bàbá fẹ́ lọ kó, wọ́n fẹ́ lọ kó kí lorúkọ tán máa ń kó ìsárí àbí ìsárí náà ni àbí kí ni tán wọn kwari, ìyá bàbá fẹ́ lọ kó kwari padà. Ẹjá máa bá lọ o, Ọlọ́run ràn wá lọ́wọ́. Tell the people the truth. Tell the people that you raped me. Can you imagine? Tell the people the truth. Tell the people that you fipá bá mi lò pọ̀. N lọ sí eléyìí fún rẹ o. No be my mouth o. Tell the people what happened the first night you met me. Jesus. I had too much to drink and I laid down in one of the rooms in the house. I woke up 3 o'clock in the morning, my clothes were removed and Oluwo was on top of me. Bí èèyàn náà bá ní púpọ̀ láti mu, ṣé dandan ni kó mu gbogbo púpọ̀ tó bá ní? Débi pé èèyàn wà unconscious tí òfin mọ̀gbà tán gbaṣọ lọ́rùn ẹ̀ tán ń bọ́ pátá ń díẹ̀ tí wọ́n ń kó pọ́nrán sí. Kí ló orúkọ ọmọ ẹpọ̀n pàpàpà ẹpọ̀n làlàlà? Àwọn obìnrin nǹkan o, ń bo lọ́wọ́ àná, ó wà nílé o. Ẹpọ̀n pàpàpà ẹpọ̀n làlàlà máa fọ́pọ̀n mú máa kó pọ̀n sí. Bàbá kó pọ̀n sí. Òun náà gba gbogbo ẹ̀ mọ́ra. Ó là. Jésù ni o. Jésù. That is what happened. And 1 month later, this was February 2nd, 2016. Ọlọ́run lè gbàgbé láíláí February 2nd. I will never forget this day because 2016. February 2nd, 2016. I will never forget the day in my life. this is the day that my life changed drastically. The day I met Oluwo. This is the day my life changed drastically. I met Oluwo. February 2nd, 2016. I met Oluwo February 2nd, 2016. 1 month later, I missed my menses and I was... Wow! Oyode. Ìyàwó tá a pàdé lójú ijó, ìran ni ó wò lọ. Ìyàwó tá a pàdé pátí, tá a fọ́pọ̀n sí, tá a kó pọ̀n sí, tó náà kó pọ̀n mú. Láàrín péré, oyún ti dé, ìyàwó ti dé. Oh, okay. Tanwatari, God bless that woman. May God bless her, may God bless her. Ara àwọn tí ń fún comedy no. Tí ẹ ò ní ta lágbára Ọlọ́run, kíní yẹn popular gan, ó go viral. Máa kó pọ̀n sí, máa fọ́ pọ̀n sí, máa mú pọ̀n. Ẹ máa sọ pé Awokoko ṣe wá ya ọmọ ta báyìí. Ṣádúró bàbá 50 náà ló ń sọ gbogbo eléyìí lẹ́nu, ẹ má bínú, a máa wá bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So, lẹ́yìn oṣù kan, ìrẹsẹ́ tí wọ́n ṣe, oúnjẹ jáde. Wọ́n gba rìsọ́ọ̀tì àkọ́kọ́, oyún dé, ọmọ ọba, prince, wọ́n bí prince. Oyún ìbálòpọ̀ ọjọ́ kan ló di prince lọ́dọ̀ ọmọ ọba tí ó padà di Olúwo lọ́jọ́ kan, tàbí tó náà padà wálé wá di Olúwo lọ́jọ́ kan. Bí ìyá rẹ̀ bá padà gbé wá o, torí ìyá rẹ̀ ó ti padà sí Canada bí mo ṣe gbọ́. You are a fool. Ta ni bá wí gangan? Ṣé ìṣe bàbá rẹ̀ ló ń bá wí? Awokoko má pa mí náà. Mo ti di sáǹkì. N ò ní pa yín náà. Mi ò lè pa yín náà. Ẹni tó sọ pé you are a fool ni mo fẹ́ wò ó. Ọ̀gbẹ́ni Daniel Ọláwálé. N bá wò dáadáa ọmọ èké lọ́jẹ́. Bàbá rẹ̀ tó tó mi lọ́jọ́ orí fúùlù ni. Ìyá rẹ̀ tí ó lè jù mí lọ fúùlù ni. Mo gba àwọn tá a jọ jẹ́ dìse méjì nínú fámìlì yín fúùlù ni wọ́n. Gbogbo lineage yín fúùlù ni. Ìrandíran rẹ̀ fúùlù. Ìwọ gangan fúlíṣì. Gbogbo yín pátápátá ẹ fúùlù. À ń so tọ̀rọ̀ ó lẹ́nìkan fúùlù. Òpònú ni ọ́ ni.
Mr. Sókànmí Adrian mi lè páyín náà o nítorí Channel Chin sọ ni mo sọ jáde náà o mi kọ́ ni mo fọ̀rọ̀ sí Channel Chin lẹ́nu náà o ẹ máa gbọ́ o. Pregnant. So 1 month after I met Oluwo, I was pregnant. If you people do the math, his coronation was January 16th. I met him February 2nd. My baby is born November 16th. Ìṣirò nìyẹn o. Okay. Coronation January. Wọ́n pàdé ní February. Ìyá wa Channel Chin torí ẹ̀ ń bá ti jó lórí ìyá wọn wò ó. ìyá wọn wo Channel Chin ṣe ìyá tèmi kì í sọ ọmọ Yorùbá so ìyá wọn ní wò ń bẹ ó lóyún ó bímọ ní November ó wá ní kábò ń calculate ẹ gẹ́gẹ́ bí oníṣirò èmi ò sì mọ mathematics mo fèlè ẹwà ẹẹkì kò jẹ́ kí n lè mọ bí ó ṣe bọ́ sí gangan dàbí alára so torí Ọlọ́run ẹ má fẹ́ léyìn lọ mí ọ̀rọ̀ lásán lèmi máa sọ. 2016. November from February is 9 months. November from February is 9 months. Àwọn oníṣirò ń bẹ́ ń bí ṣíbọ̀gù ó ló pé ọ̀gá mi ó pé 9 months náà ní oṣù mẹ́sàn-án 9 months ní oṣù mẹ́sàn-án kò dín kò lé ó ṣe gẹ́rẹ́gẹ́ wọ́n ní bàbá wa ló lóyún náà ṣùgbọ́n bàbá sọ nínú ọ̀rọ̀ tí mo play lánàá bàbá wo Olúwo sọ̀rọ̀ gan-an wọ́n ní DNA làwọn ò fi mọ̀ bóyá àwọn làwọn lóyún bàbá sọ̀rọ̀ wọ́n ní ó bímọ kan fún àwọn nígbà náà àwọn ò tí ì wá lè tọ́ka sí bóyá ọmọ ni o bóyá kì í sọmọ àwọn ṣùgbọ́n DNA ni ó fi léyìn hàn ńgbà tí bàbá rí òbú ẹ tí bàbá kó nǹkan sí wọn ò yẹ DNA wò oyún dé ìyàwó bá wọn gbé fódìdí ọdún mẹ́ta wọn ò yẹ DNA wò arábìnrin ti lọ ṣe lọ́wọ́ dàbí ẹni pé bàbá míìsì ẹ̀ wọ́n bá míìsì ó dàbí ẹni pọ́nmọ́ bá wọ́n míìsì because n tó fi lé lọ́dún mẹ́ta kí wọ́n tó gbọ́rọ̀ rẹ̀ jáde ó dùn èèyàn púpọ̀ ó yààyàn lẹ́nu púpọ̀ ẹ máa gbọ́rọ̀ oyún ti dé o ìyàwó ti lóyún o ìyàwó tá àti ìsóyigi fún odidi ọba fẹ́ ìyàwó kò sóyigi bọ́bá tiẹ̀ jáwa tálákùúta yìí la bá fẹ́ ìyàwó bẹ́ẹ̀ a sọ pé a fi dọ́rẹ́ ni a sọ pé wọ́n wo bùkátà wa lọ́jẹ́ kan bùn wa lọ́fẹ̀ẹ́ odidi kábíyèsí fẹ́ ìyàwó wọn ò ṣe wẹ́dìnì kí la ti fẹ́ pé yí sí Olódùmarè. That's when I met Oluwo, February 2nd. Oh God. He raped me, and the next day, because he already slept with me. Listen to me, Maureen. I'm not going to say I was a virgin. I was not a virgin, but because he slept. Channel náà tán ó is a virgin With me the first night, he raped me. The next day, he said, "Okay, we are going to Iwo. We are going to the palace." And ìjọ́ kejì náà wọ́n wá pálásì ìyàwó ti dé náà nù ni ìyàwó tí wọ́n pàdé ń patí lálẹ́ wọ́n dàbí ẹni pé bárábìnrin ti mú nǹkan yó bẹ́ẹ̀ náà ni kábíyèsí mú nǹkan lọ́dọ̀ tiwọn náà igbó tí wọ́n gbà ó ju géèjì èyí tí wọ́n máa ń gbà tẹ́lẹ̀ wọn ò wá mọ̀ wípé àwọn ṣẹ̀ṣẹ̀ pàdé ẹni bóyá ṣe lọ́dà bí ọ̀rẹ́ múmú bí ẹni pé wọ́n ti meet tipẹ́tipẹ́ for years bóyá ọ̀tọ̀ lójú tí wọ́n rí lára ẹ̀. Do you know pé Olúwo ti níyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ according to ẹ̀dí obìnrin wọn sì wà dáadáa o òun ó bímọ bíi 2 mẹ́ta fún wọn obìnrin yẹn wà according to bàbá bò portray ẹ̀ rí Ọlọ́run ṣàánú gbogbo wa according to ntí mo gbọ́ o. will make you queen. So I went with him. He told me I should pack all my load, and he's bringing me to Iwo to do marriage, and we're moving into a palace, and blah blah blah. Maureen, the very next day when we got to Iwo, there was no palace. The palace didn't even have a roof. Ayé o, ẹgbẹ́ kàtìrà ká wárò, ẹgbẹ́ kàtìrà ká wéṣẹ́, ẹgbẹ́ fọ̀rùn mi làbára gbọ́ngbẹ̀rẹ̀gún. Wọ́n ní pálásì tí wọ́n mú ìyàwó wá kò ní rúùfù. Wọ́n ìparí pálásì tí wọ́n dánu fóbìnrin ọmọbìnrin wọn ti dé Ìwó tẹ́kọ́ tó mọ̀ wípé tó ń ti tafa ayé burú o.
There was no palace. We were staying in one barrister Atanda. Ilé barrister Àtàndá ló fẹ́ pè. Ilé barrister Àtàndá làwọn kọ́kọ́ gbé. Ṣé mọ̀ pé mo sọnù ètò tí mo ṣe lánàá pé bàbá wa Ògúndòkun mo lè sọ bẹ́ẹ̀ ni wọ́n kó àga tó Olúwo kọ́kọ́ lò náà kó fún n ta fi ń sọ wípé Olúwo mòore nu tẹ́ bá ríru wa tá a bá ń dẹnu dé ọ̀rọ̀ Olúwo ó túmọ̀ sí pa àmọ́ púpọ̀ nú àwọn nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n torí pé Olúwo dájú sọ Ọọ̀ni ẹni tí ó bá ọjà ló ń bá jà ẹni tí bá ń bá yàn jà lèèyàn máa ń bá jà tíjà fi máa ń dùn azin ọsọkọ ọ̀rọ̀ sí mọsọkọ ọ̀rọ̀ sí ọsọ sí mi mọsọ sí ọ àwa wẹni tí yóò gbé sí lára ìyẹn ló máa ń dùn bọ́tẹ́ tó ń fà tó ń gún lẹ́sẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ tó ń sọ̀rọ̀ sí tí ò dáhùn ó bú ọ sọ̀rọ̀ ìgbàdógóje rọ̀ wájà Ọọ̀ni will never answer you. báwa bá ti wá sọ̀rọ̀ báyìí nísìn Ọọ̀ni ràn wá ń sẹ́ni owó wọn kó fún wa a gbọ́dọ̀ defend Àpèrè Oòduà mọ́ ọmọ wípé ẹni tó bá ti ń dákẹ́ mọ́ ní sympathy exactly tó ń ṣẹlẹ̀ sọ́ọ̀ni nìyẹn o tí majority fi ń defend Ọọ̀ni pé máa yí ò kì í sọ̀rọ̀ náà o máa yí ìfẹ́ràn àlàáfíà náà o nǹkan ẹyọ kan lọ ní ṣe tó ní fi win ní heart mi ńgbà tó ní dórí àlééfà Ọọ̀ni kú òní lè fẹ́ lọ sí Ọ̀yọ́ láti lọ bá bàbá wa Ọba Lámídì Adéyẹmí the third Ọọ̀ni fọ́ gbogbo wa lẹ́nu Ọọ̀ni surprise every one of us ibi tí Ọọ̀ni ti win heart mi nù. Now ẹja gbọ́rọ̀ chin síwájú sí Mr. Sukanmi Adrian Awokoko I am eating pepper soup please àyìn tí ẹ rí pepper soup jẹ èmi ò rí pepper soup jẹ okay now. Atanda, he's also based in UK. He can attest to this. Only barrister Àtàndá lè attest sí pé UK ni wọ́n wà ilé wọn tó wà nílé ńlá wọn wá fún wọn kọ́kọ́rọ́ ọbẹ̀ bí a lè jẹ́ ká yí ọba wọ́tà a ní jẹ́ ká sírí ẹ̀ ó tù ẹjọ́ orí bi dé sí kábíyèsí ò tí Olúwo olówó ńgbà tó Olúwo délé padà láti Canada àríkó mọ́ mú nǹkan bọ̀ tí jogún mọ́dẹ ni àrí Canada mọ́ mú nǹkan bọ̀ tí jogún gbó so ìwọ̀nba change díẹ̀díẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní dé sọ́wọ́ ọba ni wọ́n ní gbogbo rádàdà tá à ń rí lórí social media yẹn ìyẹn ni wọ́n fi ń gapá náà fi ń sọ iye bàtà táwọn ń wọ̀ hello kábíyèsí Olúwo gbogbo ẹni tẹ́ ń sọ fáwọn èèyàn yín iye kan náà ra bàtà tẹ́ ń wọ̀ bàtà kan náà lájọ ń wọ̀ sà mo lẹ́wọ̀n máa ń fọláǹfààní àti sọ fún yín bẹ́ẹ̀ bàtà kan náà lèmi àti ìjọ ń wọ̀ bí tẹ́ ti ra mo ti ń ra bàtà tẹ́ ń ra mo ń rà kò sí kàrámọ̀ kankan bẹ́ẹ̀ àwa tá àjọba o tálíkà Ọlọ́run la wá o àtálíkà bí èkúté ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n bàtà kan náà lájọ ń wọ̀ ṣe gbọ́ kábíyèsí nígbà tó didi ọba báyẹ̀sẹ̀ ń sọ wípé agbádá mi iye báyìí mo ra ṣe ìráwọ̀ tẹ́lẹ̀ mi iye báyìí mo ra ẹ̀rí pàǹpà ẹ̀rọ̀rùn mi ẹ̀rí pàǹpà iye báyìí mo ra ọba àwọn olówó nu ìyẹn náà máa ń pè ní ọmọ ìjẹbẹ̀rí tí wà bí àyà ojú ọ̀rọ̀ lárí tí sọmọ ẹ̀ lọ́lá níyọnu ọ̀là níyọnu ẹjá gbọ́dọ̀ sí ìtorí Ọlọ́run. We were staying in Barrister Atanda's home. That is where we stayed. There was no palace. There was no royal. I will make you my olori. There was nothing. There was even a family. I will make you an olori. There was nothing. That came they were so upset because Oluwo disvirgined one girl from that town and promised that family marriage. Ẹ gbọ́ ó ní Olúwo gba ìbálẹ̀ iná sọ ìfúnra yìí o Olúwo gba ìbálẹ̀ obìnrin kan ní Wò ó ṣèlérí yàn pé lọ́pọ̀ ọgbà a ti sáré fún àwa tá a bá yáde láti fún yàn lóyún àwọn kan nu wọ ọgbà tí wọn àwa bẹ̀rù èpè gbégi lódò wọn bẹ̀rù èpè àwa kan láàrin wọn àwa bẹ̀rù èpè èmi tiẹ̀ lójó láyé ìgbà táwa ń yọrí bọ̀ ẹ̀ ń bá ti sẹ́yún máa kú ni èmi lójó ń fẹ́ ló pe yàn lọ́rùn bọ́ bá lóò gbóyún dé ọ̀ká bọ̀ o má ṣe o jẹ́ ń fi rọrùn gbélé ayé mi o so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá náà ṣe ń gbà náà wọ́n gbà bálé arábìnrin ọ̀hún wọn ò gbọ́mọ wọn ò gbà yá wọn promise wọn ńgbà tí bàbá wa padà dé tó wá jọba ìrètí àwọn eléyìí ni pé yóò síjú àánú wo ọmọ tó fi ilẹ̀
wọ́n ní bàbá òwò bẹ̀ àwọn eléyìí ọkọ̀ọ̀kọ́ ṣépè lọ́rùn yìí pé ìwọ ọwọ́ àjọba ọfọmọ wálẹ̀ ọyẹyẹ wa òbójú ẹbí wa jẹ́ ó ríran wò. So when that family got to find out one Canadian was with this king, that is when he went to the news because he promised a lot of women. He started sleeping around with a lot of women from. Ẹ máa gbọ́ o, he promised a lot of women. He started sleeping with a lot of women. Ń lọ sọ fúnra lára ẹ yìí o. Kò sí ní tá a fi ọlá ṣe ìyàn fọlá jiyọ̀ náà ni. Lagos to Iwo to Osogbo to Ibadan. He was sleeping with a lot of women and promising them Olori. So when people started to find out, oh, there's one Jamaican woman living with him and that is. Nígbà tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní mọ̀ wípé Jamaican woman kan wà tán jọ ń gbélé o. Ńgbẹ́ lọ̀rán tí ń rà gbé bẹ́ẹ̀ lọ̀rán tí ń yá só bá bùbọ̀. When he went to city people and put this fake news that, oh, his wife from Canada, he married me in Canada, and that I came to Nigeria to. Now, gbogbo ọmọ káàrọ̀ oòjíire ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o because ẹnìkan sọ̀rọ̀ ń bí ẹ má bínú okay, you blackmail your people, Yoruba people a lot. Now Yoruba people mi ò blackmail mi àbí ẹni tó lòun ọ̀tán mọ́fẹ́ ò tí blackmail mi ṣé èsì pé kò pé sópìràn mi níran gidi bẹ́yẹn ẹni tó nílé ìfẹ́ kì í sorírun tó ṣé kò tí blackmail mi ẹni tó bẹ̀rẹ̀ sí ní kó gbogbo òrìṣà dáná kò tí blackmail mi ẹni tó gbèrè lẹ́míà kò tí blackmail mi ẹni tó gbógun ti olórí aládé ṣé kò tí blackmail mi njó lọ́wọ́ fẹ́ blackmail mi wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ ọlọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé ọjọ́ kú rẹ̀ ti pé ọ̀ ń yẹ ni kí ló dé tó fi ń yẹ mi ò yẹ tọ̀dọ̀ mi o. Now ẹgbọ́n nǹkan tó sọ pé nígbà tọ́pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bẹ̀rẹ̀ sí pera wọn lólórí ó ń promise wọn bàbá ń kóná fún wọn káàkiri láti Ìwó dé Ìbàdàn tó Òṣogbo sífẹ̀ ó rà pé wọn ò rí kankan fẹ́ ń ké Òṣogbo sẹ́kọ̀ọ́ bàbá sá ń kóná fún wọn ní ràì wọ́n ń kó pọ̀n sí pọ̀npọ̀n bàbá ń rọ́ọ̀lù wọn ìgbà náà ni wọ́n borí ìwé ìròyìn kan lọ wípé àwọn pàdé ìyàwó àwọn ní Canada ni wọ́n sọ fún àwọn pé Lẹ́kì làwọn ti pàdé ẹ̀ o Lẹ́kì wọ́n ti pàdé ẹ̀ táwa mọ̀ ń gbà náà pé òde wọn lọ ó rà mí pé bóyá òkú ìyá ni Elégùṣì ń ṣe ń gbà yẹn bóyá òkú bàbá ni ìrántí mọ́ so ńbẹ wọ́n ti pàdé bàbá wa bẹ̀rẹ̀ sí ní parọ́ sínú ìwé ìròyìn pé Canada làwọn ti pàdé Canada làwọn ti ṣe wedding wọn ò dẹ̀ wẹ́ nǹkan kan kódà atari lásán arábìnrin ni wọn ò mú fáwọn òbí òun ẹnu ara ẹ̀ ni ó fi sọ ẹ̀já máa gbọ́ o. Claim my rightful spot, which was a lie. Oh my God. It was a lie. So what happened was, even before I stepped foot into that Palace Marine, I already had a gang of enemies. Oh my God. You understand? The relationship was already built on a false foundation. You understand? Because he had promised a lot of women marry. I don't know what was going on. I don't speak Yoruba. I don't know what was going on. Oh my God. You understand? So then there was a lot of backlash about me on the internet. A lot of women started writing bad things about me on the internet. I've never been to Nigeria a day in my life, but a lot of Nigerians were writing bad things about, oh, she's a bad girl from Canada. She's this. I don't know anybody in Nigeria for them to say I'm a bad girl. You understand? Yes. So you understand? Even now that I'm not with this person, there's so many women that come into my inbox every day. Oh, you're just a bad, you're bad, and God will punish you. Where do I know you from? You spent all of his money when you were enjoying his money. Where were you? Because I never met you a day in my life. I never seen you. So how do you know what happened behind closed doors of that palace? I will tell all of you guys, don't let this person fool you. He will never support your business. He doesn't have anything. So whatever you guys. Can you imagine?
ẹ gbọ́dọ̀ báyìí woman yẹn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wá sí díẹ̀ mọ́ pé ńgbà tí ẹjọ́ ń jẹ tọ̀ìtọ̀ì ńgbà tí ń náwó fún ọ sọ̀rọ̀ ọ jáde kó nílé ẹ o ìyẹn ni wọ́n sọ pé èrì ní ń fún yín jẹ ẹ̀ ń tẹ̀ ń wé òní nǹkan kan lọ́wọ́ ó fúyẹ́ jò wá láǹtakùn lọ bàbá ọkàn gbọ́n mi sí mọ́jọ lásán ni ẹ kàn fi kíní jóná lásán náà ni o ẹ bá ti fi jóná tí ń tanu ẹ bá fòbò jóná tí ẹ tanu o alára ni ó mọ̀ para rò wọn alára ni ó mọ̀ para tan o ẹ má fọkàn sí pé yọ establish yín o yóò fún yín ní business àbí yóò fún yín lówó kẹ́ lọ ń bó òfin ìjọ kejì ọjà nǹkan kan ò lè jáde ńbẹ̀. As you guys want to defend him, I don't. Maureen, do you understand what I'm saying? So many people have joined this Oluwo's fight against me that they don't even know me from anywhere. Oh my God. So that's how we met. In a long story cut short, that was how we met. It's a long story and It's a very long story. Now ẹ jẹ́ kọ́kọ́ dá dúró mẹ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé 1000 naira o ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ dá dúró mbẹ̀ yẹn ká wá béèrè tó gbóná lọ́wọ́ ara wa kí n tó béèrè òun ẹ jẹ́ kí n kọ́kọ́ rọ àwọn èèyàn mi lórí YouTube ń bì ẹ má wò mí ràn ẹ ra sticker fún mi buy sticker for me ẹ ra sticker fún mi ẹ ra sticker fún mi ọkùnrin tí ń sun ara fọkùnrin ẹgbẹ́ àkọsẹ́ni ṣe ẹ ra sticker fún mi ẹ má gba ọ̀rọ̀ táwọn kan sọ wípé wọ́n sponsor mi ẹnìkan kò sponsor mi ẹnìkan kò fún mi lówó wọ́n bá ń sponsor mi inú ọlá ni ń wà o so iṣẹ́ oríran mi ni mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ń ṣe iṣẹ́ kíni iṣẹ́ oríran mi ń lè mi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ń ṣe Mr. Victor Johnson wọ́n ní bẹ́ẹ̀ ni we saw him here in Canada begging for money to travel okay kò tiẹ̀ lówó tí ó fi travel wálé gan ni wàláì ilé ìtọ́ yẹ kó délé kó forí mẹ́yìn bàbá wa wo wípé àpèrè yín ò ní bówó kò ní mówó wá bàbá fi yí mọ́ wa lọ́wọ́ wọ́n da gbogbo ẹ̀rú papọ̀ gbùdùgbùdù now ẹ̀yin tẹ́ bá fẹ́ ra sticker fún mi ẹ wò sàlẹ̀ ibi tí ẹ ti wò mí yẹn máa rí $sign bẹ́ẹ̀ ẹ click lórí $sign yẹn á gbé lọ síbi táwọn sticker yẹn wà then ẹ̀yin tí ò bá gbé $sign wá ẹ wo ibi tí ẹ ti ń wo fídíò yẹn ẹ máa rí ibì kan tán kọ share ẹ máa rí ibì kan tán kọ miss ẹ máa rí ibì kan tán kọ download ẹ máa rí ibì kan tán fi sticker kan sí àbí tán fi icon kan sí wọ́n kọ dollar sí wọ́n kọ thanks wọ́n kọ síbẹ̀ tẹ́ bá ti click lórí ẹ̀ yóò gbé lọ síbi táwọn sticker yẹn wà. now níbi tí mo fẹ́ gúnlẹ̀ lélẹ́yìí woman yìí ní bí àwọn ṣe pàdé nìyẹn then ńgbà tó Olúwo sọ̀rọ̀ Olúwo ní wọ́n package obìnrin fáwọn Ọọ̀ni lọ package obìnrin fóun ǹjẹ́ arábìnrin ìdárúkọ Ọọ̀ni lẹ́niwẹ̀ẹ́ bí ó bá wá rí bẹ́ẹ̀ ìdájọ́ wo ló yẹ ká ṣe fÓlúwo ìdájọ́ Olúwo sí lọ́wọ́ tèmi ìdájọ́ Olúwo wà lọ́wọ́ pálásì Ọọ̀ni bí wọ́n bá rí pé ó yẹ káwọn take a up they can do so ìdájọ́ Olúwo ń bẹ lọ́wọ́ àwọn ọmọ Ifẹ̀ èmi Àkàndá Ọ̀rọ̀ Awíkonko kì í ṣe Ifẹ̀ by orírun not Ifẹ̀ by origin now so and again bí n bá jọmọ Ifẹ̀ gan mo kéré sẹ́ńtì ó sọ pé báyìí ni wọ́n ṣe rìn my own is to analyse the issue and which I am doing already analyst lásán lè mi now mo mọ̀ wípé pẹ̀lú ìwọ̀nba ọ̀rọ̀ ta ọ̀rọ̀ sì ń pọ̀ o nínú 14 minutes 59 seconds ẹ lè mọ ẹsẹ̀ ló 6 minutes ni o mọ ẹsẹ̀ ló 6 minutes ni o ìyẹn túmọ̀ sí pé ìmí ìdẹ̀ tó wà lọ́wọ́ mi náà tó náà débi 18 minutes another thing already another thing tá a lè lórí Olúwo yìí náà ni ńlá àwọn èèyàn fi máa ń sọ wípé a máa dá kéèyàn ọmọ ṣe ọ̀gbẹ́ni Kónkóló tó jókòó síwájú yín torí pé gbogbo òsàní jòbì lẹ́rọ̀ bó bá kan tọ́ya ariwo máa ń gbalé gboko ni gbogbo nǹkan ní máa ń tán bọ̀rọ̀ tọ̀dọ̀ Awíkonko kì í tán bọ̀rọ̀ yóò máa ní part 2 part 3 part 4 ńgbà míì so lélẹ̀ tó túmọ̀ sí pé part 2 lélẹ̀ tá a ṣe ọ̀rọ̀ Olúwo máa ní part 3
because ìgbà tí mo wo time mi mo rí pé mo ti wọ 42 minutes already, so mi ò fẹ́ jẹ́ kó pọ̀ jù torí ẹ̀yin tẹ́ wò ó, torí àwọn tí ó padà wá wò ó kó lè jẹ́ṣẹ́ tá a fẹ́ kó jẹ́. Ẹ bá mi táàgì kábíyèsí Olúwo kí wọ́n bá wa píìkì ẹ̀ jáde nínú wọn bá ń ta play yìí, ibi tí olórí chin àbí olórí àná chin tó ti mẹ́sàn orúkọ Ọ̀ọ̀ni, ibi tọ́rọ̀ yẹn ti lọ́ọ̀ni nínú. Ó túmọ̀ sí pé Olúwo foníjà sílẹ̀ ó ń gbala pẹpẹ lójú. And again wọ́n ní ọjẹ́ oléegun ni, wọ́n ní òfìlẹ̀ olẹ́ran díẹ̀ wà ń bẹ̀. Káti ẹ̀ wá sọ pé ọ̀rẹ́ ìmúmú èèyàn ń lọ padà ń kẹ́pọ̀n sí fún ìyàwó èèyàn lẹ́yìn ìgbà tẹ́yìn méjèèjì ti dàrú tẹ́ ti sọ pé ẹ̀jọ́ sí fúnra ẹ̀jọ́ sí mọ́. Bí èèyàn bá ti nígbọ̀nsẹ̀ jẹ kò yẹ kéèyàn ó tún máa para orí àtàn mọ́. Tá a bá fàgbò fegúsí lájọ owó ẹlẹ̀, tápàlagbà bá fẹ́ kó oúnjẹ ó yẹ kọ́kọ́ tẹrantẹran ni. Kò yẹ kó Olúwo tún wo bẹ̀pẹ́ nìkan ní gbé lòtẹ́ẹ̀lì ẹnìkan ní gbé lọ́ọ̀bì kan. Ìbéèrè tèmi ni pé obìnrin wá wọ́n lù tó bẹ́ẹ̀ ni Ọ̀ọ̀ni ọ̀wá ara rẹ̀ wà obìnrin, owó gbogbo àwọn ìyàwó, owó gbogbo àwọn olórí Ọ̀ọ̀ni ní èwo la ṣàdánù nínú wọn. N tó lè bọ́ odidi kábíyèsí wa tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ gan lọ́pọ̀ jù nínú wọn, kò tí ẹ̀ sẹ́ni tí ò lè bọ́ kábíyèsí ńbẹ̀. So gbogbo àwọn nǹkan yìí náà lolúwo náà ń dream yá bó ní ìbá ṣe dùn tó kó jẹ́ mi, ìbá ṣe dùn tó kó jẹ́ mi, káwá lé mi ni mo wá fẹ́ràn àwọn obìnrin báyìí. Ọ̀ọ̀ni ìmọ̀ ń gbádùn o, ń sì mọ̀ bá fà ń mọ̀ bá fà á jọ mọ̀ fà lójoojúmọ́. Bàbá Olúwo ẹ̀ǹlẹ́, kábíyèsí ẹ̀ǹlẹ́, orí ni ẹ bá sọ, orí ni ẹ bá ní gbólóhùn, torí pé ibi tá a wà yìí kádàrá lọ́jà débẹ̀. Olúwo ẹ̀ǹlẹ́ kábíyèsí, ẹni ó sògbàdo mọ́fùrọ̀ ńlọ́dà láwàdà wọn ti bí. Gbogbo ọmọ káàrọ̀ òjìrì àkàndọ̀ra wí kóńkó ọ̀wá síbí láti wá sàbùkù ẹnikẹ́ni o tàbí láti wá búyàn kankan, mo wá yànnà náà ọ̀rọ̀ ni. Ẹ̀sùn tí kábíyèsí fi hàn kan Ọ̀ọ̀ni Tilé Ifẹ̀ ńlá wá yànnà náà. So àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ o, wàhálà ti dààmú ó kéré ó tóbi kò ní mọ̀nà lé yín, ẹ̀ ní mọ̀ṣì ẹ̀ ní mọ̀yà. Bó tẹ àwọn èèyàn mi lórí YouTube wọ́n bínú gan láwọn onírà stíkà fún mi, kò dáa bẹ́ẹ̀ o, mi sọmọ bẹ́ẹ̀ o. Well bẹ́ẹ̀ bá lè rà fún mi kò sí wàhálà o, kò sí ṣòro o, kò sí yọnu o, mi ò ní wáyé tí o, ẹ̀ ní wèmí náà tí o. Now a máa padà wá pẹ̀lú part 3 kọlù sáà nídìí láti gba kọlù sáà ẹjá máa lọ torí time, mi fẹ́ ká gba call tí èyí bá pè mí wọlé o mo lè gbá o. Ń bọ́ mo sọ̀rọ̀ dé 6 minutes 1 second kí n lè rántí ibi tá a ti máa píìkì padà. Àánú Olódùmarè ní fi sílẹ̀ o, ẹ bá mi ẹ ní mọ̀ṣẹ́ ẹ ní mọ̀ bàyà ẹ ní mọ̀ bànújẹ́. How do we buy stickers? Okay, níbi tẹ́tí wò mí yẹn tó bá jórí fóònù nísàlẹ̀ lọ́wọ́ ọ̀tún yín ẹ máa rí $sign $S tán kọ S sí, tẹ́ bá ti click lórí ẹ̀ ó máa gbé lọ síbi sticker yẹn wà. Ṣé ń dúró díẹ̀ ní kẹ́ ra sticker fún mi? Ẹ jẹ́ ń dúró díẹ̀, wọ́n náà gbọ́n fẹ́ ra sticker fún mi. Wọ́n náà gbọ́n fẹ́ ra sticker fún mi. Ńgbà tí èèyàn tóbìnrin ti kúrò lọ́dọ̀ èèyàn láti bí ọdún 3 tí ẹ̀ ṣèṣe wá ń sọ̀rọ̀ ẹ̀ ní ìsìn, ẹnìkan gbé lọ hòtẹ́ẹ̀lì, ẹnìkan gbalé fún, ilé ibo wọ́n gbà fún, anybody ló lè wà stranded. Ẹni tó bá súnmọ́ náà ni yóò pè. Yorùbá lẹ́ni tó bá ta bá sùn tì ní họ ní lára, ẹni a bá sùn tì là á jarun pálù. Nbí ọ̀kánjú ẹ̀ ní bá so sí láti ka. Ẹgbọ́n nǹkan tí woman yìí sọ, kò mẹ́ anybody ní Nàìjíríà débi tí yọ́ mọ̀ yẹn lẹ̀ Yorùbá, débi tí yọ́ wà mọ̀ yẹn ní wò ó. Ntọ́hàn tó dájú tí ò mú gbéyàwó wọn wọ́ọ̀kì, ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa sọ níwájú lórí ètò yìí. Lára ẹ̀ ni pé kò sí courtship láàrin wọn kó yóò tó dé. Ìbálòpọ̀ alẹ́ patí, ọkùnrin ti mutí yó, ọkùnrin ti mu gbó yó, obìnrin ti mutí yó. Yorùbá sì ní ìyá mu gbó, ìyá mutí, bàbá ń díjà lẹ̀, wèrè mú wèrè lóde ni.
yes ìyá mutí bàbá mugbó kí wàá ni wọn ó bí ọmọ ìwúrọ ọmọ ìwú ni wọn ó bí ṣe bá já bára aṣọ tọrọ ẹni tí ń pè mí mi ò lè píìkì ẹbí tẹ ti ń pè mí yẹn sà nọ́mbà tẹ lè pè mí sí ẹkọ tẹ mo ń ṣe program lórí ibi tẹ ti ń pè mí yẹn ẹ foríjì mi nọ́mbà tẹ lè pè mí sí náà ni +234 915 147 9599 +234 915 147 9599 bẹ́ẹ̀ bá rí mi pè é bẹ́ẹ̀ ń pìkì ẹ̀. Oh my God, Mr. Niyi Olufemi, God bless you. I appreciate. Ẹ̀yin náà wà ní depreciate o, ẹ máa appreciate sí ni. Gbogbo ìdáwọ́lé yín yóò máa appreciate ni. Okòwò yín yóò máa appreciate ni. Ọ̀nà jẹ́ àtọ̀nà mú yín yóò máa appreciate ni. Ibi tó ń gbà wọlé fún yóò máa appreciate ni. Ẹ ní ever depreciate láṣẹ Èdùmàrè. Like I said, ẹni tó pè mí ẹ má pè mí sórí ibi tẹ́ pè mí ẹ mi nílé pick ẹ̀. Láàrin ìṣẹ́jú kan bí n bá ti rí call ń máa lọ. Mr. Niyi Olufemi, mo appreciate sticker tẹ́ ra fún mi o. Ẹ̀yin náà tẹ́ fẹ́ ra sticker fún mi, ẹ tètè rà kí n tó máa lọ o. Àkàndá ń relé ká ẹ má bàa dárò. Bẹ́ẹ̀ bá dárò yòókù tún dọ̀la, yòókù tún dàkókò mi. Ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi. Àkàndá ló ń béèrè. Ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi, ẹ ra sticker fún mi. Àkàndá ló ń béèrè. Ẹ ra sticker fún mi. Hello sir. Hello sir. Yes sir. Ẹ kálẹ́. Yes sir. Ẹ kálẹ́. Ẹ kú iṣẹ́ ẹ pẹ̀tù. Yes. Nǹkan tí fẹ́ sọ lórí kàtẹ́sọ yẹn ni pé àkọ́kọ́ ó yẹ kó sùn Olúwo fún raping. Ó yẹ kó sùn ẹ̀ fún raping because gbogbo nǹkan tó kàn ń parọ́ jọ tó fi ń ṣe kiri alẹ́ kejì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ gbogbo yòókù kù fún palace lọ ni. Bẹ́ẹ̀ni. Láti sọ ẹ̀ because àṣírí ti ń wọ̀n sìn pé gbogbo nǹkan tó kàn ṣe irọ́ ló kàn ń pa. Irọ́ ni. Ọtí ilé òròpọ̀ Olúwo ní a good adviser. Ní ìròpọ̀ ní good adviser rárá because nǹkan tó fẹ́ gbé jáde sórí YouTube gbogbo ayé ló fẹ́ rí apáàtì pé Ọọ̀ni ò tiẹ̀ ní interest lórí ẹ̀ kò tiẹ̀ rí ìròkùn ní tiẹ̀ rò wọ́n ti àwọn kan tó mọ̀ pé yes kíní yìí wọ́n lè mú evidence jáde tó máa takò ẹ̀ kò yẹ kó ṣe àbí o. kò yẹ kó ṣe àmọ̀ pé ọpọlọ ẹ̀ ti dọ́bà náà bọ̀ tó kò yẹ kó ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó oníyẹn sì wọ́n ti mọ̀ pé rapist ló fi fẹ́ ẹni lẹ́ni tó gbogbo ẹ̀ ló wà mí tó nǹkan tí máa yẹn sọ pé kò lè wọ Canada mọ́ nìyẹn ìṣẹ̀ṣẹ̀ gẹ́ẹ̀tì nǹkan tí máa yẹn ti sọ pé kò lè wọ Canada because pé wà yẹn tó bá gbé Canada ẹ gbàgbé ẹ̀ sọ̀rọ̀ ọba mọ́ ó dàrọ̀ ẹ ṣe kọ́. ó dàrọ̀ sà so má bá ti gbé bàbá ní Canada lọ́ba máa ń wò ó nù kábíyèsí ẹ má lọ Canada o ẹ má lọ bọ̀dọ̀ Olúwo láwọn wà ní Canada lónìjọ́ mẹ́ta yìí tí wọ́n ṣe fídíò tí wọ́n ṣe gbogbo ẹ̀ tí wọ́n wọ Rolls Royce bàbá làwọn lọ Canada náà o wọ́n tún appreciate àwọn Canada pé wọ́n bóyá òdì kejì Canada bàbá lọ bóyá lumi bàbá lọ tí bàbá pè ní Canada wọ́n sá ti mọ̀ báwo ò sí ń bẹ̀ ò sí wàhálà o nígbà táwọn ò sì dé Canada rí Akandá ọ̀rọ̀ Awokoko àjà wà Awokoko aṣọ lójú ọlọ́rọ̀ bàbá tó sọ̀rọ̀ yìí wọ́n ní kí Olúwo pé ọyẹ kan lámọ̀ràn gidi ń bo náà ti fẹ́ rí sẹ́yìn ilé advice irú èèyàn bẹ́ẹ̀ and again nípa tọ̀rọ̀ raping èmi ò mọ eléyìí bá a ṣe lè sọ bẹ́ẹ̀ o èmi ò mọ o ìdí ni pé ọmọ ó ti lọ́mọ nínú o ẹni tí wọ́n sì rape ló lè mẹ́jọ ẹ̀ lọ sí ibì kankan. Hello sir. Hello. Hello. Yes sir. Yes sir. Kálẹ̀ o. Yes sir. Ẹ máa kú ètò náà o. Àwa rèé o. Ẹ kú iṣẹ́ ìlú. Yes sir. Mo rò pé nǹkan tẹ́ni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn sọ pé Olúwo lè wọ Canada kò rí bẹ́ẹ̀. Olúwo ní Canadian passport náà aside any other thing. Okay sir. US lolúwo lè wọ̀ wọ́n bá rẹ̀ from US permanently. Wow. Nígbà tó ti lọ ẹ̀wọ̀n ní US. Wow. Tó tún jáde tó tún fẹ́ padà wọlé again lọ sí US. Wow. Okay, bàbá náà ti ṣẹ̀wọ̀n rí. Olúwo ti lọ sẹ́wọ̀n rí dáadáa. Ẹni wo orúkọ tó fi wọ US nígbà yẹn kì í ṣe orúkọ Adéwálé Àkànbí. Wow. Ọkọ fi lọ sí US. Okay. Orúkọ Adé ò ní gbàgbé ọ̀gbẹ́ni kan tó ní church lọ́nà Ìbàdàn Ifẹ̀ road. Wọ́n ń pe church yẹn ní Sẹ̀líkà. Sẹ̀líkà.
yes. ok. Bàbá yẹn máa ń jẹ́ Adé Òní gbàgbé. Orúkọ yẹn ni Olúwo kọ́kọ́ fi lọ sí US. wow. Nígbà tó lọ community wire fraud. wow. Wire fraud yẹn ló gbé Olúwo lọ sẹ́wọ̀n ní US. wow. So ìgbà tó jáde lẹ́wọ̀n náà deport ẹ̀. Ó tún wá tún fẹ́ padà wọ Canada US again. wow. Tí wọ́n mú pẹ̀lú fingerprint ló wá fi di pé wọ́n bá ẹ̀ permanently. pé ọmọ wà mọ́ rárá. Pé kó lè wọ US pátápátá. Ìsìn kò lè Olúwo lè lọ sí US kò lè dábàá US ní ìsìn torí wọ́n ti bá ẹ̀ permanently. Torí nígbà tó fẹ́ padà ó fẹ́ sneak wọlé lẹ́lẹ́kejì pẹ̀lú obìnrin kan tó fẹ́ bìkan kì í ṣe ìyàwó tó kọ́kọ́ fẹ́ gan ló ń sọ yìí. mo mọ̀. Ẹni tó ti kọ́kọ́ fẹ́ ìyàwó kan tó tí tó àti ẹ náà tú ó dàgbé yẹn bímọ méjì fún tí wọ́n dàrú. Aside all that mo rò pé at the appropriate time àwọn tó súnmọ́ bàbá ìyẹn olórí aládé wọ́n máa ní láti respond vigorously if not gbogbo àwọn wide allegation Olúwo will always continue. Mo mọ̀ pé bàbá ò rí rò. bẹ́ẹ̀ni. But at the end of the day ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ́n ń gbọ́ àná ni wọn ò kì í gbọ́ àbọ̀. wọn gbàbọ̀ o n tó ń gbé àwa jáde nìyẹn o. torí ẹ̀ bẹ́ẹ̀ ni torí ẹ̀ náà ni ó ṣe necessary pé kí wọ́n ṣe àwọn ìgbésẹ̀ kan ẹ́ńtàdé tó máa blame tó jẹ́ kí nǹkan tó wà lára Olúwo tó fi ń gbilẹ̀ ní pé àìka nǹkan sí gómìnà Ọ̀ṣun ó pọ̀. wow. àìka ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí gómìnà Ọ̀ṣun ó pọ̀ jù. The reason why we have Ministry of Local Government Affairs is to regulate the activities of king. Kì í ṣe ọ́ndà kì í ṣe gbogbo nǹkan tí àwọn ọba bá ń ṣe ló tọ̀nà. Torí ẹ̀ la ṣe ní commissioner for local government and chieftaincy affairs. kì í ṣe torí bọ́ bá fẹ́ jọba nìkan kì í ṣe tó bá fẹ́ jọba nìkan. Kì í ṣe tó bá fẹ́ du ọba àbí tá a bá fẹ́ yan ọba nìkan ó wà fún regulation of the activities as well. Pé tí irú nǹkan tó Olúwo ń ṣe tọ́ba máa jí láàárọ̀ kùtùkùtù tá a gbé kámẹ́rà síwájú tá a máa sọ oríṣiríṣi nǹkan tá a máa ṣe nǹkan tó máa tún fẹ́ sọ ilẹ̀ Ìwó di ilẹ̀ àlùmáńjèrì àwa Olúwo ló má lùmáńjèrì wọbẹ̀ nígbà tó ṣe yẹn tán nìsín ló tún mú all sorts of wide allegation. Obìnrin tó dẹ̀ lóhùn fẹ́ mo wà lórí platform kan ìgbà 3-4 years ago ìyá jẹ obìnrin yẹn kúrò Nàìjíríà. ìyá jẹ́ o àti ìdíbẹ̀ ni o. wọ́n lẹ́sìn dá ìyá ẹ̀ ní mo wà nǹkan tí mo wà wí àfún ní pé àwọn kan ní London bí ni wọ́n contribute roughly $5 million fún obìnrin yẹn láti rebuild life ẹ̀ padà. Ó sọ débi pé Olúwo ra generator. bẹ́ẹ̀ ni mo gbọ́. generator kan tó ń pè ní I better pass my neighbor. Tiger. Olúwo ń lò. Àwọn bàbá Ògúndòkun ló rán aṣọ tó Olúwo ń wọ̀. mo mọ̀ sẹ́ àwọn náà kó sí àfún nulẹ̀. náà kó sí àfún náà bàbá orí Ògúndòkun ló ń fún sálárì. náà ń fún sálárì lóṣooṣù bẹ́ẹ̀ ni nígbà tó kọ́kọ́ dé. nígbà tó kọ́kọ́ dé tẹ bá gbọ́ nǹkan tí mọ́gàjì òkè kúdù sọ òótọ́ pọ̀ náà ọ̀rọ̀ nǹkan tí bàbá yẹn sọ gbà tó Olúwo dé Nàìjíríà $100 ló bá dé pẹ̀lú laptop ẹyọ kan. kó tó di káwọn èèyàn rálẹ̀ ibi yàrá bẹ̀. So ibi ló òun tó ń sọ pé òun wọ bàtà yìí báyìí òun ṣe nǹkan yìí báyìí wọ́n mọ̀ Olúwo is a poor man. poor very poor. òun tó dẹ̀ mọ́ Canada náà they know that it doesn't work. He cannot work. He has never worked all the time. Tí Olúwo ló Canada kò ṣiṣẹ́. wọ́n sọ bẹ́ẹ̀. Olúwo gba bí ẹ̀sìn wọlé. Ẹ̀sìn ló gbà wọlé ní ìsìn tó fi ń dá wọn kan mọ́ra. wọ́n dẹ̀ ròyìn pé Christian ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kérúbù ní lọ. Sẹ̀lẹ̀ ló ń lọ. Sẹ̀lẹ̀ àbí. Ṣébò náà ni mò ń sọ fún yín pé yes. ọlọ kérúbù rí. Bàbá nígbà ó lọ kérúbù ó lọ Sẹ̀lẹ̀ gan ló fi kúrò Nàìjíríà gan ní ṣọ́ọ̀ṣì Sẹ̀líkà lọ́dún náà lọ́hùn. Orúkọ bàbá yẹn ló jẹ́ tó fi rí visa gbà tó fi lọ sí US kó tó lọ dáràn ńbẹ̀ kó tó lọ wọ́ọ̀kì. Ẹ gbọ́ nínú interview tó ìgbà tó kúrò yẹn gan rìkọ́dù ẹnu palace tólúwo ń sọ fún pé wáyà lòun ń ṣe. Òun gan fẹnu ara ẹ̀ confam pé wáyà lòun ń ṣe ẹni tí Mr. Arẹ́gbẹ́ṣọlá mú láti fi jọba ní Òwò nìyẹn. Ẹ ti mọ̀ pé this is not a man with good character. Ó kàn wà most unfortunate pé ìjọba gbogbo nǹkan tó yẹ kó dá sí wọn ò dá sí. But I hope those who are close to Onirisha will respond at the appropriate time. All right. God bless you, sir. God bless you, sir. So, gbogbo ẹ̀yin ọmọ wo bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ nípa ọba ìlú wa ẹ fẹ́ gbọ́rọ̀ ń lọ́ba yín lọ́kọ́kọ́ ṣe wáyàwáyà
débi pé wọ́n bá àánú ẹ̀kọ́ gbọ́dọ̀ wọ US mọ́ ọba yín wáyàwáyà wọ́n lórúkọ orí olórí wọn gbé lọ US tẹ́lẹ̀ àwọn tó wà ní tọ́jọ́ wà ní Germany náà sọ pé kò kí ń ṣiṣẹ́ wọ́n ní òun ṣiṣẹ́ igbó ni bí àrìrà igbó ni bí rélùwé òdìdí ọba ńgbà kálẹ̀ mi ni bí mo ṣe jọba ní ìfigbó mi mọ́lẹ̀ ṣùgbọ́n bàbá ò lè fi ilẹ̀ ó ti di bárakú igbó mímu bàbá ò lè fi ilẹ̀ bàbá mugbó wọ́n ti di blogger bàbá mugbó wọ́n ti di blogger wọ́n mugbó títí àríkọ́ọ̀dù bàbá mugbó gbogbo sànà bá jà bàbá mugbó wọ́n lọ nígbà yàwó wọ́n lọ nígbà wọ́n yàwó èyí ó ṣe wá sọ wípé irú ọ̀ nígbà yàwó òun èmi ni Buhari ọmọ Musa Buhari ọmọ Musa rèé o igbó mímu kò bá bàbá lára mu mọ́ ìwọ̀n gbótọ́ yẹ kí bàbá ó fà wọ́n ti fà jù bẹ́ẹ̀ kéèké ló yẹ kí bàbá ó fà ní ládùúgbẹ̀ ni wọ́n gbà wọ́n bá wá gbàgbó yọ́tán kẹ́rì wọ́n wá sọ nọ́nsẹ́nsì. ẹ mọ̀ rí gẹ́gẹ́ bí ọba kóòtù jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ Olúwo ti sọ wípé a ò wá láti Ilé Ifẹ̀ ò kì í ṣe orísun Yorùbá bẹ́ẹ̀ òun náà ló òun yìí kan náà ló ti kọ́kọ́ sọ wípé Ọọ̀ni rìsáájú gbogbo ọba ilẹ̀ Yorùbá lọ pé adé tí Ọọ̀ni dé yìí òun náà ni adé Oòduà pé gbogbo ọba kọ́ba tó wá ń dé adé o gbogbo wọn ń ṣe adé lọ látara adé tí Ọọ̀ni dé ni ó ní no matter what anybody say. They tend to create things, but me and Ooni do talk. We have a very good relationship. We you know, he's the head of all kings in Yoruba land. Okay. That's the source. So it doesn't matter what anybody says. The Ife is the source of all crowns. Ife, that's where Oduduwa lived and got his crown from. Every other king that is from ancient town is a prince from Ife. I am a prince in Ife. Every other crown that you see, and there is an ancient crown in Yoruba land, is a prince from Ife. So, the crown he's wearing is the father of all the crowns. So, it doesn't matter what anybody says. Ilé tó fi hàn pé kò sí ní t'Olúwo lè máa sọ lónìí, kò sí ní t'Olúwo lè máa wí lónìí, kò sí àrà t'Olúwo lè máa fi ẹnu ẹ̀dá láti tàbùkù Ilé Ifẹ̀ lónìí. Adé tí Olúwo ṣẹ lọ Ilé Ifẹ̀ ló ti ṣe adé òun lọ òun gán sì mọ̀ pé lóòótọ́ Ilé Ifẹ̀ lòun ti lọ bó tilẹ̀ kò sí bó ṣe fẹ́ yí tàn padà torí pé gbogbo ọmọ ọba ìlú Ìwó gbogbo afọbajẹ ìlú Ìwó gbogbo wọn ni wọ́n ti jókòó tí wọ́n sì fọwọ́ sí wípé ìtàn tí àwọn sọ wípé Ilé Ifẹ̀ làwọn ti wá yìí Lúwo Gbàgìdá òun náà ni ìyá àwọn adé ẹ̀ làwọn dé tí ṣe adé obìnrin tí Ilé Ifẹ̀ làwọn ti wá pé ilé àwọn sì ń bẹ nílé Ifẹ̀ lónìí ṣé Olúwo fẹ́ tún tàn mí kọ lọ́rọ̀ wo ni àbí Olúwo fẹ́ sọ wípé Ilé Ifẹ̀ kọ́ ni Ìwó ti wá àbí ó fẹ́ àtàṣì Ìwó mọ́ Ọ̀yọ́ ó fẹ́ àtàṣì Ìwó mọ́ ilẹ̀ Haúsá ó fẹ́ àtàṣì Ìwó mọ́ ilẹ̀ Árábù bí ẹ jẹ́ ká gbọ́n t'Olúwo yóò ṣe ẹ jẹ́ ká gbọ́ àrà t'Olúwo yóò dá ṣùgbọ́n ó tẹ́mi lójú pé gbogbo mo gbọ́n mo mọ̀ àti mo lè sọ Olúwo yìí ẹ jẹ́ ká fún lọ́dún 10 ó wá pẹ́jù nìyẹn ká wòrán àtúfẹ́ dá ẹ jẹ́ ká wò ó bóyá Olúwo yóò padà wá achieve aim ẹ̀ láti islamize ilẹ̀ Yorùbá láàrin ọdún 10 bóyá ìṣẹ̀ṣẹ̀ tí Olúwo ń pariwo yìí bóyá yóò dópin láàrin ọdún 10 bóyá ọ̀pọ̀lọpọ̀ àwọn t'Olúwo ń pè mọ́ra láti tako ìran ẹ̀ láti dẹ̀bìrú ìran ẹ̀ láti sọ̀rọ̀ àlùfàṣà sí ìran ẹ̀ láti sọ̀rọ̀ tí ò dá sí ìran ẹ̀ bóyá àwọn ajẹ́gbẹ̀ lẹ́yìn Olúwo lẹ́yìn ọdún 10 yìí torí pé gbèdéke ń tà lè fún yàn pé èèyàn lè fi reign èèyàn lè fi achieve aim and objective ẹ̀ ọdún ní kábọ̀tàn lọ́dún 10 tó bá ṣe é ṣe ṣùgbọ́n dá mi lójú pé ilẹ̀ Yorùbá yóò padà rẹ́yìn Olúwo nítorí pé kò sí b'Olúwo ṣe fẹ́ ṣètò Olúwo padà jẹ̀bi yóò sì padà kì í kábàámọ̀ bọ̀nù wípé òun dá ilẹ̀ ibi tí òun jọba lé lórí Olúwo ó dá mi lójú ni torí pé kò sí ọba tó wúrùwà tí Olúwa wù sí rọ́bẹ̀ tí ń mú jẹ